Mo kí gbogbo wa káàbọ̀ sínú oṣù tuntun, oṣù kẹjọ August, oṣù ayọ̀, oṣù ìdùnnú, oṣù ìgbéga tó ń ti fọkànbalẹ̀ lóṣù máa jẹ́ fún yín láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí gangan tí ń ṣọjọ́ Saturday, August 1 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbò Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀, ẹ ní fi gbọ́mọ sí ẹ̀ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ṣáájú kí n tó tẹ̀síwájú, ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ lo ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yìí lórí YouTube wa Ìṣẹ̀dá Spiritual, níbi tó ti ń kún tó ti ń ṣẹ́dà lẹ́nìbẹ̀ tá ti sọ̀rọ̀ nípa ìlera ara, tá ti sọ̀rọ̀ nípa lucky number wa, tá ti sọ̀rọ̀ nípa àkókò àtòdára jùlọ láti fi ṣe prayer, ibi tó dára fún wa láti kọrí tí ta bá ń ṣe prayer lọ́wọ́ kàdúrà tètè wọ́n gbà. Bákan náà sì gé ààyè tí ó ṣe ṣe opportunity ti wáyé jùlọ oníràwọ̀ iná tó kọrin ya Harris tábìlà ní March 21 sí April 20, ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùnú, ọjọ́ oríire báyìí lọ́jọ́ tòní jẹ́. Ó kọ̀ jọjọ́ tó ṣe é pé ẹ̀yin fúnra lára yín ẹ ní láti rí dájú pé ẹ finúwénú rárá, ẹ ní láti rí dájú pé gbogbo nǹkan yẹn fi sí síkírètì, ẹ ní àṣírí dáadáa lọ́jọ́ tòní, ẹ pàṣírí mọ́ dáadáa lọ́jọ́ tòní, ẹ má expose gbogbo nǹkan yẹn rárá lọ́jọ́ tòní o. Gbogbo nǹkan tó bá jọ mọ́ síkírètì yín kẹ́ pamọ́ lè ní èyí ìdára púpọ̀ fún yín láti fi bánú sọ, kẹ́ má ò lè bẹ́nikẹ́ni sọ, ẹ má finú tán ẹnikẹ́ni rárá lè ní ohun tó ń sọ sí yín lọ́kàn báyìí ní kẹ́ finú tán, torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan á máa sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní bí ìgbà pé lábájá báyìí ní kò rìn, báyìí ní kò ṣe, ọ̀nà tí wà wí gbà lélẹ̀, ẹ tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn yẹn, ẹ má trust nǹkan kí nǹkan yàtọ̀ tó ń sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní. Èyí ìdára púpọ̀ fún yín láti fi jókòó, láti fi wò ó nípa àwọn nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ fún dàgbàsókè ayé yín. Ó wá ṣeé ṣe kí ọkàn ọ̀pọ̀lọpọ̀ yín kí o fẹ́ ga sókè látara àwọn nǹkan kan tó ṣe pé ẹ ti ń tiraka láti fẹ́ ṣe, tó ṣe pé ẹ tí ì rí ṣe, tó sì wá dàbí gbà pé ẹ tí ìmọ̀nà tẹ́ fẹ́ gbé gbà, ẹ fi bẹ́ẹ̀ ní clarity rẹpẹtẹ tó, ẹ trust ara yín lásìkò yìí, ẹ má trust nǹkan kí nǹkan. Tẹ́ bá ti trust ara yín, tọkàn yín bá ti ń sọ fún yín pé fọkànbalẹ̀ wá rí ṣe, ẹ gbà bẹ́ẹ̀ pé máa rí ṣe náà ni o. Ẹ trust ara yín dáadáa lásìkò yìí, àsìkò yóò wá ṣàsìkò tẹ́ lè fi pilẹ̀ nǹkan tuntun rárá, ẹ lè fi gbèsè tuntun rárá o. Nǹkan kí nǹkan bá máa gbé yín nínú pé alágbájá ó yá dá business yìí lẹ̀, lágbájá ó yá ṣe báyìí, ẹ má wulẹ̀ tẹ̀lé yẹn o, torí àsìkò yóò dára rárá láti fi bẹ̀rẹ̀ nǹkan tuntun rárá. Ẹ rí dájú pé ẹ focus lórí nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ ṣe, kẹ́ ti tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn, kẹ́ lọ́gbọ́n ọ̀nà yín láti fi rí dájú pé ẹ tẹ̀síwájú nínú ohunkóhun tí ẹ bá ń ṣe. Ọjọ́ tòní á lọ dáadáa, iṣẹ́ yín á lọ bó ṣe kó lọ, bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára, ire wá wọlé fún yín lẹ́ẹ̀ní tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́ dáadáa, tẹ́ fàyè gba mood swing rárá. Kírìmù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín. Kí n ṣe lucky hour fún yín lẹ́ẹ̀ní. Nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 3 kù ìṣẹ́jú 15 ní òru gànjọ́ sí aago 4 kù ìṣẹ́jú 15 ní ìdájí jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lẹ́ẹ̀ní. South dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer náà, ó ti ṣe kẹrẹ opportunity láti bẹ̀ lè ra ara yá wájú pépé, ṣùgbọ́n ṣíṣe kọ́pọ̀lọpọ̀ yín tó ṣe pé ẹ̀kín tọ́jú ara yín tẹ́lẹ̀, kára yín fẹ́ wíìkì, kí immune system yín fẹ́ weak, tẹ́lẹ̀ sì lè fẹ́ bí kí àìsàn tètè wọlé sí ọ̀pọ̀lọpọ̀ lára. Kẹ́ kí sára púpọ̀, ẹ sùn dáadáa lọ́jọ́ tòní, kẹsì rí dájú pé prevent gbogbo nǹkan tó dàbí sickness pátápátá. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ ìyọjọ́ àyọjọ́ ìdùnnú, ọjọ́ oríire báyìí lọ́jọ́ ìjẹ́ fún yín o. Ọjọ́ tí ó ṣe pé púpọ̀ nù yín ní dánìkan ṣe ilé ayé yín lè ní ọgọ́lọ́gọ́ èèyàn àdúró tì yín, àwọn èèyàn àdúró tì yín wọn bá yín ṣe lọ́jọ́ tòní o. Ìbàjẹ́ pẹ̀sẹ̀ tí ń dá wà látijọ́ mẹ́ta ni èní ẹ máa rí sọ́pọ́ọ̀tì, ẹ bá dá wà ṣọ́ọ̀bù yín, ẹ máa ráwọn èèyàn wá jókòó tì yín, ẹ bá dá wà láyìíká lẹ́yìn, ẹ máa ráwọn èèyàn wá bá yín ṣe, ẹ bá tiẹ̀ wá jáde lọ síbi kan tẹ́tí wò pẹ́ tiẹ̀ ní báyàn ń bẹ̀, ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá yín ṣe lọ́jọ́ tòní. Communication láàrin èèyàn àtàwọn èèyàn á fìdí múlẹ̀ lọ́jọ́ tòní, connection máa wáyé lọ́jọ́ tòní, àǹfààní máa wáyé dáadáa lọ́jọ́ tòní, tó ṣe pé máa láǹfààní àti mọ àwọn èèyàn dáadáa. Ẹ fẹ́ ní wá connection, ẹ fẹ́ ní polówó ọjà yín, ẹ fẹ́ ní create financial network fúnra yín, ẹ lè béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnikẹ́ni lọ́jọ́ tòní, kò sí problem. Ẹ fi ní dájú pé ẹ bá àwọn èèyàn ṣe, ẹ má ṣàfẹ́ ẹnikẹ́ni, ẹ má isolate ara yín, ẹ free ara yín, ẹ lọ síbikíbi tó bá wùn yín, ẹ bẹ́ ẹnikẹ́ni tó bá wùn yín ṣe lọ́jọ́ tòní. Látara bí báwọn ṣe lọ́jọ́ tòní, ó ṣe ṣe kẹrẹ àǹfààní àti oore. Tẹ́ bá lọ síbi iṣẹ́ gan dára kẹ́ tètè dé láti wá bá àwọn tó wíwọ̀ wá yín káládùúgbò ṣe. Ó sì ṣe ṣe kí ẹnì kan gidi kan pàtàkì tó ṣe pé ẹ máa fẹ́ involve nínú ẹ̀ láyìíká ilé yín tó dàbí nǹkan tó jọmọ́ teamwork àbí community work lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́sí ń ṣiṣẹ́ tó jọmọ́ teamwork, ẹ máa rí ṣe dáadáa láàyè iṣẹ́ yín á lọ bó ṣe kó lọ lénìí. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára, ire owó gan lè wọlé fún yín lénìí látara teamwork tàbí látara àwọn tó dàbí ọ̀rẹ́, opportunity lè wọlé láti bíkíbi lénìí. Grey blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí.
Nọ́mbà 2 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 9 ní àṣálẹ́ sí aago 10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Southwest dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ó sì ṣe fẹ́ opportunity láti ibẹ̀ yẹn lè ra yẹn wájú pépé, ṣùgbọ́n ọ̀pọ̀ bí inú yóò ṣe kí ẹ fẹ́ ní nǹkan tó jọ mọ́ jẹ́dìjẹ́dì tàbí òtútù bákan lọ́jọ́ tòní. Kẹ́kẹ́ sára ẹ jìnnà sí nǹkan tó dàbí òtútù, bẹ́ẹ̀ sì kẹ́ jìnnà sáwọn nǹkan tó jọ mọ́ nǹkan bíi ṣúgà torí jẹ́dìjẹ́dì kẹ́sì bomi dáadáa. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó tún gbà kí sára ló jẹ́ pẹ̀lú látàrí pé ó ṣeéṣe kí ẹ fẹ́ ra àwọn nǹkan bí ìbínú pàápàá ní àyè iṣẹ́ lọ́jọ́ tòní. Nǹkan bí ìbínú lè fẹ́ wáyé lọ́jọ́ tòní o. Ẹ lè rí àwọn nǹkan tó ṣe é pé afẹ́ ti móbìnrin lọ́jọ́ tòní tá fẹ́ kí ẹ bínú tàbí tá fẹ́ fún yín ní stress ju bí ó ti ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Pàápàá ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ ọjọ́ tòní lílé ìfẹ́ wáyé jùlọ. Ẹ rí dájú pé kí sọ̀rọ̀ dáadáa. Ẹ̀yin tẹ́ bá ti wà nílé tẹ́ bá ń ronú nípa ọ̀rọ̀ iṣẹ́ eléyìí fẹ́ bí kí ẹ fẹ́ máa ní mood swing bákan tàbí kára fẹ́ máa kan yín bákan látara nǹkan kan tẹ́ ẹ̀ ń wò lọ́kàn yín àbí nǹkan tí kọ́sọ́mà kan ti ṣe fún yín ní ààyè iṣẹ́ àbí nǹkan tó ga bí iṣẹ́ kan ti bá yín sọ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé mú sùúrù lò kẹ má bínú àbíjù rárá. Ẹ kí sára púpọ̀ kí bínú yìí kó má lọ jẹ́ tó ṣe gbà lọ àfẹ́ẹ̀tì àwọn nǹkan mí nínú ilé. Ọ̀rọ̀ iṣẹ́ má gbé wálé, ọ̀rọ̀ ti lẹ́nu ẹ má jẹ́ kó àfẹ́ẹ̀tì ti bí iṣẹ́ lọ́jọ́ tòní. Kẹ báláǹsì gbogbo rẹ̀ ọjọ́ tòní ṣáájú àkókò yẹn. Ó ṣeéṣe kẹ máa gbọ́dọ̀ ṣe yín gẹ́gẹ́gẹ́, ó ṣeéṣe káwọn opportunity kan dìde láti bí iṣẹ́, ó ṣeéṣe kẹ ráwọn kankan ṣe láti yọrí lébi iṣẹ́ lọ́jọ́ tòní tàbí kẹ máa lè kọ́kọ́ gbà iṣẹ́ mi mo gbọ́dọ̀ fàálẹ̀ mọ́lẹ̀ ni o, nǹkan ìgbọ́dọ̀ dánù lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ ti ń lé bóyá contract ńláńlá ni ó ṣeéṣe kí ó fẹ́ click ní àsìkò yìí, bẹ́ẹ̀ sì lẹ́yìn tó ṣe pé ti wà lẹ́nu iṣẹ́ kan láti jẹ́ ó ṣeéṣe kí ẹ rí ṣe yanjú lásìkò yìí. Ẹ̀yin tó ṣe pé ẹ ti ń wáṣẹ́ oṣù láti jọ́ ìnáwó ṣeéṣe kí ẹ gbé sí ayọ̀ láti bí tẹ́ submit application sí. Gbogbo ẹ̀ jùlọ ẹ rí dájú pé ẹ kí ìsara pẹ̀lú bínú torí nǹkan kékeré máa fẹ́ múnú bí yín lọ́jọ́ tòní tó sì lè fẹ́ àfẹ́ ti dé yín kẹ́ kí ìsara. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára ṣùgbọ́n iṣẹ́ lè rí bákan lọ́wọ́ ọ̀rọ̀lẹ́. Ire owó wà ní kọ̀ láti má wọlé fún yín lọ́jọ́ tòní tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́, ire wá wọlé fún yín. Grey jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 4 kogún ìṣẹ́jú ní ìdájí sí aago 5 kogún ìṣẹ́jú ní ìdájí jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lénìí. Apá west dára púpọ̀ fún wa láti kọrí ṣíṣe prayer ọ̀hún tó sì ṣeéṣe kẹrẹ àǹfààní àtòrí láti bẹ̀yẹn ìlera yá wájú pépé, ṣùgbọ́n ọ̀pọ̀ mìíràn yín ó ṣeéṣe kára yín wá sensitive bákan lénìí. Ara ríro lè tètè máa ròyìn lọ́jọ́ tòní, òtútù lè máa tètè wọlé sí yín lára lọ́jọ́ tòní. Kòkòrò lè nífẹ̀ẹ́ sí láti gé yín jẹ, pàápàá àwọn ẹ̀fọn wọn lè nífẹ̀ẹ́ sí skin yín dáadáa lọ́jọ́ tòní. Kẹ́ kí sára púpọ̀ kẹ́ ṣe exercise kẹ́ sì jìnnà sótútù. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ yìí ọjọ́ oríire gbà ló jẹ́ o, ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ báyìí ló jẹ́. Opportunity àtọ̀nà jíjìn nǹkan lẹ̀kùn yín báyìí o, kẹ́ welcome rẹ̀. Ẹ grab opportunity èyíkéyìí tó bá ń fò káàkiri àyíká yín. Ire wà káàkiri yín lọ́jọ́ tòní o, ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Kò dára kẹ́ jókòó sílé, ẹ embrace oríire ọjọ́ tòní. Ẹ fè ní wá ìmọ̀, ẹ fè ní ṣe gbogbo nǹkan tó ṣe kó lè ràn dàgbàsókè ayé yín lọ́wọ́. Ẹ ṣe pa kí universe lè gbé yín gẹ́gẹ́ bí ọmọ, kó lè ṣe yín gẹ́gẹ́ bí ẹyin, kó lè kẹ́yìn kẹ́ lè ráǹfààní dáadáa lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín máa rí gbámú látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Travel opportunity wà fọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní tó ṣe pé travel náà bíire abídùnà àbáyọ̀ púpọ̀ ní yín lọ́jọ́ tòní. Ẹ máa ráǹfààní àtòrí gbámú, nǹkan yín á sì bẹ̀ sí búrẹ́kẹ́ sí dáadáa. Ọjọ́ ìdára púpọ̀ kẹ́ fi ìgboyà ṣe ohunkóhun, kẹ́ sì ní ìgbàgbọ́ lórí ohunkóhun, kẹ́ ní hope pé gbogbo nǹkan ti dára, gbogbo nǹkan ti bẹ̀ sí dídùnú, gbogbo nǹkan ti bẹ̀ sí dayọ̀. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire owó máa wọlé fún yín lénìí. Ẹ lo ọpọlọ pípé yín lórí ohunkóhun lọ́jọ́ tòní kí gbogbo nǹkan lè dùn yín gbà. Pọ́pù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 6 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 5 kù ìṣẹ́jú 15 ní ìdájí sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìdájí jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lénìí. Apá east dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ìra ara yẹn wá jí pépé, ṣùgbọ́n ṣeéṣe kí ọwọ́ ògbóró ẹ̀yìn ìbàràdì kó máa ròyìn bákan lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé kí sára ẹsẹ̀ lẹ́dẹ̀ máa rọ ẹlòmíì lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ péjú lórí ìjókòó, ẹ sì péjú lórí ìdúró. Ẹ kí sára pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń position ara yín torí ara ríro lọ́jọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rí Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùnú, ọjọ́ oríire báyìí ló jẹ́ fún yín, ṣùgbọ́n ṣeéṣe lọ́jọ́ tòní kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ rí ṣe níbi tí ẹ ti ẹ̀ ṣiṣẹ́ sí rárá. Àǹfààní lè kanlẹ̀ fún yín lọ́jọ́ tòní o, ire lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Tire náà ti jẹrí àjẹmọ́nú láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá. Ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùnú ló jẹ́ láti fi rí dájú pé ẹ ronú jinlẹ̀ nípa nǹkan tẹ́ tún lè ṣe láti jẹ́ káyé yí padà. Ẹ̀mọ́ya àwọn kankan ní ẹ̀kọ́ máa mọ̀ tẹ́ máa kàn gíráàbù lọ́jọ́ tòní tàdàbí gbà pé Ọlọ́run kò jẹ́ kẹ́ ṣe kò ń gẹ́rẹ́ yẹn máa jẹ́ tiyín lọ́jọ́ tòní o lágbára lọ́wọ́ Ọlọ́run bá.
púpọ̀ ní yín lọ́jọ́ tòní ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín á wọnú ara dáadáa ẹ máa ní highest libido lọ́jọ́ tòní bí ìgbà bí kẹwàá pẹ̀lú olólùfẹ́ yín lá máa rí pàápàá yín tó ṣe pọ̀nà yín jìn olólùfẹ́ yín á máa ṣe yín bí ìgbà bí kẹjọ wà papọ̀ ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní kẹwàá papọ̀ ìmọ̀ bí kí ìbáṣepọ̀ yín wọnú ara ó sì ṣeé ṣe kẹ́yìn àti àwọn tó dàbí àná yín kí ìbáṣepọ̀ yín tún gúnrégé dáadáa sí lọ́jọ́ tòní ẹ wá ké sára lọ́jọ́ tòní o ẹ ké sára kó má jẹ́ pé látara conversation èyí tí ẹ ní pẹ̀lú olólùfẹ́ yín àbí pẹ̀lú èèyàn kan tó súnmọ́ yín kí lè má lọ bí ìbínú tàbí kẹ́ má kàn lọ sọ̀rọ̀ jà o kẹ́ torí ó ṣeéṣe kẹ́ wà blunt bákan díẹ̀ lọ́jọ́ tòní ẹ ké sára púpọ̀ lọ́jọ́ tòní kí lè má bí ọ̀tá ọjọ́ tòní á lọ bó ṣe kó lọ ohun tẹ́yìn àtìyàn ti jọ ṣe pàtì látijọ́ mẹ́ta ó ṣeéṣe kí nǹkan náà bẹ̀rẹ̀ sí ṣètò rere lásìkò yìí ó ṣeéṣe kẹ́ rere ń jẹ kó lórí kẹjọ ṣe pẹ̀lú èèyàn yìí pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 5:15 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 2 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní aago 6:15 ní ìdájí sí aago 7:15 láàárọ̀ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní south west dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún ìlera yín wá jí pépé ṣùgbọ́n pọ̀ mí inú yín tẹ́ ẹ̀ máa tọ́jú ìlera yín tẹ́lẹ̀ ó ṣe é ṣe kí jẹ̀díjẹ̀dí akọ̀jẹ̀dí kó fẹ́ ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ lọ́jọ́ tòní o ẹ rí dájú pé ẹ kíyèsára pàápàá pẹ̀lú nǹkan tó jọ mọ́ infection ẹ jìnnà sí pátápátá ẹ jìnnà sí unprotected sex pẹ̀lú ẹni àjòjì lọ́jọ́ tòní kẹ́ kíyèsára ẹ sì rí dájú pé ẹ mú mi dáadáa lénìí oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ rere báyìí lọ́jọ́ yìí jẹ́ fún yín ó kàn ṣeé ṣe kẹ́yìn àti àwọn tó dàbí olólùfẹ́ yín àbẹ́yìn àti èèyàn kan níbi iṣẹ́ kí iṣu díẹ̀ fẹ́ wáyé lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ọjọ́ tòní ní ṣùgbọ́n ṣáájú àkókò yẹn ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára á wà òkè tó bá ṣe pé iṣu kan ti wáyé láàrin yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá bí wà náà dé yìí ó ṣe ṣe kí gbogbo ẹ̀ kó tún rọlẹ̀ díẹ̀ o ṣùgbọ́n tó bá tún di bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ ó ṣe ṣe kí nǹkan kan tún píìkì ó ṣe ṣe kí wọ́n fẹ́ bínú sí yín jọjọ ó ṣe ṣe kí àìgbọ́ra ẹni fẹ́ wáyé láàrin èèyàn àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní nǹkan kan lè ṣẹlẹ̀ ní ààyè iṣẹ́ tó ṣe pé àfẹ́ ti yín gidi gan lọ́jọ́ tòní pàápàá lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ lélẹ́ ìfẹ́ ṣẹlẹ̀ látàárọ̀ títí bí nǹkan bí aago 3 kò sí problem rárá kò sí wàhálà kò sí dààmú gbogbo àsìkò yẹn bá ṣe pé yín àtàwọn olólùfẹ́ yín á dùn yàn gbà alárin tí gbogbo ẹ máa dùn tí ò ní sí pírọ́blẹ́mù rárá. wọ́n wọ̀ rọ́lẹ̀ gangan ló gbà kí sara dáadáa púpọ̀ ó gbà kí sara dáadáa ẹ fẹ̀lẹ̀ ṣe kẹ́ fọgbọ́n ṣe. ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa pìtì olólùfẹ́ yín fáwọn kankan lọ́jọ́ tòní tàbí kọ́ wá sọ̀rọ̀ kò bá kún gbé tó máa fẹ́ kí inú fẹ́ bí yín díẹ̀ lọ́jọ́ tòní bóyá kankan tí wọ́n ní kí ẹ bá wọn ṣe ni bóyá kankan tí ẹ ṣe níbi iṣẹ́ bóyá ti delay jù kẹ́ tó wálé ni kò sí nǹkan tí kò lè kọ́ sí issue yẹn lọ́jọ́ tòní ọwọ́ ọ̀lẹ́ ọjọ́ tòní ẹ máa expect issue láwọn èèyàn tó lólùfẹ́ yín tàbí kẹ́ issue tó lè mú ìpalára díẹ̀ bá ọ̀tá yín níbi iṣẹ́ bóyá bí kí nǹkan tẹ́ ń lò kó déédé bàjẹ́ bóyá fóònù ni bóyá túùsì kan ni kó déédé ní fault tàbí kẹ́ kí ọ̀tá yín déédé fẹsẹ̀ tẹ̀ nǹkan mọ́lẹ̀ anything tó máa fẹ́ jọmọ́ bí máàkì ní ara ó ṣeé ṣe kí lè fẹ́ wáyé ní ọjọ́ tòní níbi iṣẹ́ tàbí nǹkan tá fẹ́ fúnyàn wàhálà gidi gan tíyàn máa fẹ́ drain energy yàn lé lórí ó ṣeé ṣe kó fẹ́ wáyé lọ́jọ́ tòní kẹ́ kí sọ̀rọ̀ púpọ̀ iṣẹ́ yín lè rí bákan bá ṣe pé yàtọ̀ olólùfẹ́ yín náà lè rí bákan lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ni o ṣùgbọ́n ìyẹn ò ní kí owó máa wọlé fún yín lénìí ire owó máa wọlé fún yín lọ́jọ́ tòní tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́ pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 ní àṣálẹ́ sí aago 9:15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 3 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní aago 1 lórúkànjọ́ sí aago 2 lórúkànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lénìí apá west dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún lè rárá yá wájú pépé ṣùgbọ́n ṣeéṣe kọ́pọ̀ mí inú yín kẹfẹ́ ní lower back pain bákan bẹ́ẹ̀ sì ni ẹ rí dájú pé ẹ mọ mi dáadáa ẹ sì má jẹ oúnjẹ tó ṣe pé ó kù díẹ̀ kò bàjẹ́ èso yìí ti pọ́n jù kò tí ì bàjẹ́ tán jẹ́ mú bẹ́ẹ̀ ẹ kí sara púpọ̀ pàápàá pẹ̀lú nǹkan tó lè ṣàkóbá fún kídìnì yín kẹ kí sara kẹ mọ mi dáadáa oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi pín Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ yìí ọjọ́ àyọjọ́ dùnú ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín ọjọ́ tí ó ṣe wípé púpọ̀ nu yín ẹ máa busy gan pẹ̀lú a lot of task lénìí ẹ máa busy gidi gan àwọn àìsàn kan tí dàbí gbà pé ó ti ń kanlẹ̀kùn láti bí ọwọ́ ọ̀lẹ́ àná tẹ̀sí ń kẹ́fẹ́ bí kí ló ṣẹlẹ̀ sí mi níkùn mi ikùn mi ṣe wá kún báyìí wọ́n ṣe ń bí kí n tọ́ílẹ̀tì àtàwọn kan bẹ́ẹ̀ bó ṣe ṣe kó wá peléke sí lọ́jọ́ tòní o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ tún máa wò pé ẹ ní àwọn kankan tẹ fẹ́ arrange ẹ ní àwọn kankan tẹ fẹ́ ṣàtúnṣe ẹ̀ láti lè jẹ́ kí gbogbo ẹ̀ balance inú gbèsè ayé yín ó dára kẹ́ ṣe àwọn kan tẹ fẹ́ ṣe ẹ má kọ́kọ́ ní méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo kẹ́ sì máa rọ̀ṣì ju bó ṣe yẹ lọ síbẹ̀síbẹ̀ náà ẹ gbọ́dọ̀ lẹ́ẹ̀n procrastinate ẹ gbọ́dọ̀ ṣèmẹ́lẹ́ ẹ gbọ́dọ̀ ṣọlẹ́ nǹkan kíkan tẹ bá fẹ́ mójútó ẹ mójútó lásìkò yìí àsìkò ìdára púpọ̀ láti falẹ̀ mọ́ṣẹ́ dáadáa bákan náà sì ré ẹ ràwọ̀ jinlẹ̀ ṣáájú kẹ́ tó gbègbèsẹ̀ ẹ má kú gbègbèsẹ̀ kankan rárá lọ́jọ́ tòní láláì jẹ́ pé ronú jinlẹ̀ dáadáa kó má bàa ṣàṣìṣe tó ṣe pé a fẹ́ wá stress yín tàbí tẹ máa fẹ́ regret ẹ kí sara púpọ̀ lọ́jọ́ tòní èní ẹ tún àfojú ẹgbẹ́ kan ò lè rárá yín kò sì bẹ́ẹ̀ fẹ́ busy tó ẹ má ní pé ẹ ti busy ju bó ṣe yẹ lọ láti má wà kọbi ara sí lè rárá yín rárá o torí lè rárá báyìí lóògùn ọ̀rọ̀ kẹ́ kí sara ìṣẹ̀yìn á lọ bó ṣe yẹ kó lọ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára ire owó lè wọlé fún yín lénìí látara fífálẹ̀ mọ́ṣẹ́ bíìjì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 9:15 ní àṣálẹ́ sí aago 11 láṣálẹ́ jí àkókò
èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì ẹ̀wà fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lọ́kì nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 2 ní òrùgànjọ́ sí aago 3 lórùgànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. South West dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Lè ara yẹn wá jí pépé. Ṣùgbọ́n ṣeé ṣe káwọn nǹkan tó jọ mọ́ inú rírun, inú kíkù, àwọn nǹkan tó jọ mọ́ àìsàn inú kó fẹ́ ṣẹlẹ̀ púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ ṣe oúnjẹ jẹ, kí má jẹ oúnjẹ tó máa ṣàkóbá fún health yín, kẹ̀kẹ́ sára púpọ̀. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ oríire báyìí ló jẹ́. Ọjọ́ yìí ọjọ́ ẹ̀yẹ ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe gbogbo nǹkan yín á dùn yín gbà. Àwọn èèyàn afẹnugẹ wí ti yín lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kẹ́ gbúrò kẹ̀rẹ̀kẹ́ dunnú, kẹ́ gbúrò kẹ̀rẹ̀kẹ́ yọ̀ látàrí pé èèyàn àtìyàn kan tó wà lọ́nà jíjìn. Ẹjọ́ máa jíròrò lọ́jọ́ tòní tí jíròrò yẹn ti máa jẹ́ tó ṣe pé á mú kí inú yín dùn, á mú káyọ̀ yín kún. Ìjíròrò yìí máa jẹ́ tó ṣe pé amára yín yá gágá dáadáa lọ́jọ́ tòní. Kódà wọ́n lè bá yín sọ̀rọ̀ nípa opportunity kan látọ̀nà jíjìn tó sì ṣeé ṣe kí opportunity kó lead sí pé lágbájá wá rìnrìn àjò, lágbájá wá travel wá, máa bọ̀ ní UK, máa bọ̀ ní Finland àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní náà gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá dáwọ́lé báyìí, ìrọ̀rùn báyìí lẹ́ẹ̀ máa fi dáwọ́lé, àṣeyọrí báyìí lẹ́ẹ̀ máa ṣe lórí rẹ̀. Ẹ ní ṣàṣetì rárá lọ́jọ́ tòní o. Gbogbo ìtẹ́bálù lé ní adún, ìtẹ́bá ń lé báyìí máa ba, ìtẹ́bá ń fọwọ́ yín máa tó lọ́jọ́ tòní. Gbogbo èèyàn ló máa gba ti yín. Ẹ máa lẹ́ràn ọ̀fẹ́ lára, àwọn èèyàn nífẹ̀ẹ́ yín. Ó ṣeé ṣe kí ẹ ní higher chance láti di olómìnira, ó ṣeé ṣe kí ẹ ní higher chance láti ní fọkànbalẹ̀ àti ìrọ̀rùn lọ́jọ́ tòní. Èyí ní ìjọ́jọ́ tó ṣe é pé máa dunnú yàtọ̀, tó ṣe é pé creativity yín máa wà ń bẹ̀ lọ́jọ́ tòní. Ọpọlọ yín sì máa jí pépé dáadáa lọ́jọ́ ti tòní. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín. Gbogbo nǹkan á lọ dáadáa, ẹ wá gbọ́dọ̀ gbéraga, ẹ ní láti ní ìrẹ̀lẹ̀ ló dára. Kẹ́sì lọ́jọ́ tòní lọ́nà tó máa gbà wọ́n gbé tí ayé yín lọ́wọ́ dáadáa. Ìṣẹ̀yìn á lọ bó ṣe yẹ kó lọ. Bájẹ́ pé yín àti olólùfẹ́ yín á dára. Ire owó gan lè wọlé fún yín lénìí. Ẹ lo creativity yín àti ọpọlọ pípé yín lórí ohunkóhun lọ́jọ́ tòní kí gbogbo ìtawí kó lè rí bí ẹ ti ṣe ń fẹ́. Góòdù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Nọ́mbà 2 jẹ́ lọ́kì nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 12 ní òrùgànjọ́ sí aago 1 ní òrùgànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá south dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Lè rọra yín wájú pépé, ṣùgbọ́n ṣeé ṣe kí ẹ fẹ́ máa ní back pain, bóyá bí spinal cord kó máa dùn yín, tàbí kí àwọn kan tó jọ mọ́ igbá àyà, àwọn six-pack yín kó fẹ́ máa ròyìn bákan, tàbí kó fẹ́ máa tẹ̀bá sì jẹ́ pé bóyá ti ń gbé kankan sọ́kàn láti jọ́ mẹ́ta, ó ṣeé ṣe kí ẹ fẹ́ ní àwọn kankan tó jọ mọ́ àárẹ̀ ọkàn díẹ̀ lọ́jọ́ tòní. Kẹ́rí dájú pé kéèsì ara ẹ̀ gbọ́dọ̀ ronú nípa nǹkan kíkan rárá. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ dùnú, ọjọ́ rere ló jẹ́ fún yín. Ó kàn ṣeé ṣe kí ẹ fẹ́ rí nǹkan ọ̀bínú díẹ̀ lọ́jọ́ tòní látọ̀dọ̀ olólùfẹ́ yín. Olólùfẹ́ yín máa hùwà tó ṣe é pé ó lè má tẹ́yìn lọ́rùn rárá. Wọ́n lè hùwà ìbínú lọ́jọ́ tòní. Ìjà tàbí àwọ̀ lè wáyé láàrin èèyàn àti wọn lọ́jọ́ tòní. Ó sì ṣeé ṣe kí nǹkan kan ṣẹlẹ̀ sí ọ̀tá wọn tó ṣe é pé á fẹ́ kọ̀yìn gbọ̀gbọ̀gbọ̀ lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer fún wọn, pàápàá tó bá ṣe pé bóyá ń dáná lọ́wọ́ ni àbọ̀ ń ṣe nǹkan kan tó ṣe é pé ó lè mú ìpalára dání lọ́wọ́. Kẹ́rí dájú pé ẹ ṣe prayer fún wọn. Tó bá ṣe pọ́kọ yín jẹ́ ẹni tó ṣe é pé ibi iṣẹ́ wọn construction site ni, ẹ ṣe prayer fún gbogbo nǹkan tó jọmọ́ injury kó má ṣẹlẹ̀ sí wọn níbi iṣẹ́ lọ́jọ́ tòní débi ń pàwá kọ̀yìn gbọ̀gbọ̀gbọ̀. Ọjọ́ tòní sì rí ó ṣeé ṣe nínú ilé yín gangan káwọn kankan ṣẹlẹ̀ tó ṣe é pé ó lè má tẹ́yìn lọ́rùn dáadáa nulẹ̀ tó lè fẹ́ àfẹ́tì múdù yín lọ́jọ́ tòní. Gbogbo ẹ̀ sùúrù ní kẹ́ múlò dáadáa. Tẹ́ bá ti ń ṣiṣẹ́ lọ́wọ́ kẹ́ wà very careful dáadáa. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá tẹpá mọ́ṣẹ́ lénìí, ẹ máa rí ẹ gbámú. Ẹ rí dájú pé ẹ gbé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ilé, ẹ gbé lọ ti ibi iṣẹ́, ẹ sì gbé ti ibi iṣẹ́ náà, ẹ gbé wálé. Ṣùgbọ́n gbogbo ìta sọ́n gbé ṣẹlẹ̀ bí èṣù yìí ó ṣeé ṣe kó jẹ́ pọ́wọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ ni yóò máa ṣẹlẹ̀ dáadáa. Ọwọ́ àárọ̀ kò sí problem rárá. Ọwọ́ àárọ̀ ilé yín máa gbalẹ̀ fàlàáfíà, ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ títí di bí nǹkan bí ọwọ́ ọ̀sán kò ní sí problem rárá. Àyíká yín á gbalẹ̀ fún dùnú, á gbalẹ̀ fáyọ̀, kò ní sí wàhálà, kò ní sí dààmú. Ṣùgbọ́n wọ̀rọ̀ lẹ́ni kẹ́kẹ́ sara púpọ̀ jùlọ. Grey blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ẹni tí tó bá wá ṣẹlẹ̀, ẹ rí dájú pé ẹ sa ipá pàtàkì ti yan yín láti rí dájú pé gbogbo ẹ̀ kàmù. Ìbàjẹ́ ìbínú ni ẹ control ẹ̀ dáadáa. Ìbàjẹ́ nǹkan kí nǹkan lẹ́yìn tí ya wá solution sí ní kíákíá ló dára. Aago 8 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ sí aago 9 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára pọ̀ fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Nọ́mbà 6 jẹ́ lọ́kì nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 4 ní ìdájí sí aago 5 ní ìdájí jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá náà ti dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Lè rárá yẹn wájú pépé. Bó ṣe ṣe kí àwọn kan tó jọ mọ́ inú rírun tàbí àyà dídùn tàbí kí àwọn kan tó jọ mọ́ ìrònú àròjù kó fẹ́ máa bí káyà máa dùn yín lọ́jọ́ tòní. Kí ẹ sára púpọ̀. Ẹ jìnnà sómi tó tutù ju bó ṣe yẹ lọ. Ẹ sì jìnnà sí ibi tí ooru bá ti pọ̀ sí ju bó ṣe yẹ lọ. Extreme heat ẹ jìnnà síbẹ̀. Oníràwọ̀ erùpẹ̀lẹ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ ìyọjọ́ ayọ̀, ọjọ́ dùnú, ọjọ́ rere ló jẹ́ fún yín.
ọjọ́ tó ṣe pé fọ̀rọ̀wérọ̀ láàrin èèyàn àtàwọn èèyàn ó máa já gere dáadáa, ìrọ̀rùn báyìí lẹ́fi báwọn èèyàn ṣe, ẹ sì mọ̀ pé gbogbo nǹkan tá à ń ṣe pátápátá ọ̀rọ̀ sísọ la fi ń ṣe wọ́n o, ẹ fè ní polówó ọjà yín dáadáa, ẹ gbé àtẹ̀yìn lérí gẹ́gẹ́gẹ́ báyìí kẹ́ polówó dáadáa lọ́jọ́ tòní, ẹ má rí gbámú látara ṣíṣe bẹ́ẹ̀, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, àwọn tó ṣe pé ọmọ pọ́ lè ràn yín lọ́wọ́, ẹ béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ wọn lọ́jọ́ tòní, tẹ bá béèrè kò sí wàhálà kò sí dààmú, ọ̀rọ̀ ẹnu yín báyìí pẹ̀lú àṣẹ báyìí ni a máa fi sọ̀kalẹ̀, ọ̀rọ̀ tẹ bá sọ á fìdí múlẹ̀, àwọn èèyàn á nífẹ̀ẹ́ tí bí ẹ ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ lọ́jọ́ tòní, ọpọlọ yín á sì jí pépé dáadáa lọ́jọ́ tòní tó ṣe pé ẹ máa mọ̀ tún yàtọ̀ sósì, ẹ máa mọ̀ nǹkan tó yẹ kẹ́ ṣe lásìkò tó tọ́ àtàsìkò tó yẹ, ẹ lọ́pọlọ pípé láti rí dájú pé gbogbo nǹkan yín dùn yùgbà lọ́jọ́ tòní, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, tẹ bá fi ẹnu ṣe, tẹ fẹnu polówó iṣẹ́ yín, ìbàjẹ́ service, ìbàjẹ́ product, ìbàjẹ́ ọjà títà, ẹ fẹnu polówó ẹ̀ dáadáa, ẹ fẹnu pọ́n lé dáadáa lénìí, bá ṣe pé yín àtàwọn olólùfẹ́ yín á dára látàrí pé communication yín máa strong, interaction máa wáyé dáadáa, á dàbí ìgbà pé gbogbo èèyàn lọ́rẹ́ yín pátápátá lọ́jọ́ tòní ni, bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lọ́jọ́ tòní látara pé important communication kan lè wáyé láàrin èèyàn àtìyàn tó ṣe kó máa bí financial opportunity dáadáa fún yín. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò, èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní, aago 2 ní òrùgànjọ́ sí aago 3 lórùgànjọ́ jí àkókò, èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lénìí. Apá south dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún, ìlera ara yín wá jí pépé, ṣùgbọ́n ṣe é ṣe lọ́jọ́ tòní káwọn míì tí ò ń tọ́jú ìlera ara wọn kọ́ fẹ́ experience bí nǹkan bí ara ríro náà wá lè jẹ́ bí ọwọ́ apá àbí ọwọ́ ọrùn ọwọ́ lọ́jọ́ ti tòní, bẹ́ẹ̀ sì ni ó ṣe é ṣe kí mímí wọn kó fẹ́ rí bákan lọ́jọ́ tòní tàbí kó fẹ́ ní nǹkan bí kàtá àbí kọ́ lọ́jọ́ tòní, kẹ́ kí sara púpọ̀ ẹ jìnnà síbi tí dust bá pọ̀ sí àbí smoke bá pọ̀ sí, ẹ jìnnà sí àwọn nǹkan tó jọ mọ́ stress tó pọ̀ ju bó ti ṣe yẹ lọ, kẹ́ kí sara. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius tàbí láàrin January 20 sí February 18, ọjọ́ yìí ọjọ́ àyọjọ́ ìdùnnú, ọjọ́ oríire, ọjọ́ gbéga, ọjọ́ fọkànbalẹ̀ ló jẹ́ fún yín látàrí pé ohun tẹ́ ti ń lé yẹn láti jọ́ pípẹ́ yẹn tẹ́ ń wò pé mo ti fẹ́ ra kinní, mo ní ìdíwó láti ṣe gbá, mo ní ìdíwó láti ṣàwo, ẹ máa rọ́pọ̀lọpọ̀ ṣe lọ́jọ́ tòní, ẹ̀yin fúnra lára yín ẹ máa náwó síta dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n ó dára kí ẹ náwó lórí nǹkan tó ṣe é pé ó ní long term value ju kẹ́kọ̀ọ́ waste owó dànù lọ, kó má jẹ́ pé at the end of the day á dín pé ta ló tiẹ̀ ní kí n waste gbogbo owó yìí ná. Ẹ kí sara lọ́jọ́ tòní, ẹ ṣọ́wó náà kẹ́ máa náà àpá ọ, ẹ kí sara àwọn kan ńláńláńlá máa wọ̀nyí ṣe lọ́jọ́ tòní, ẹ̀yin tó sì dàbí ìgbà pé nǹkan sáfẹ́rẹ́ fún, á dàbí ìgbà pé tàbí pé mo ní ṣéǹjì lọ́wọ́ ni mi bá ra kinní, èní dára púpọ̀ láti fi save owó, láti fi save owó pamọ́ fún nǹkan rere, tàbí kẹ̀ láti fi kówó ra nǹkan tó ṣe pé nǹkan tó gbayì, nǹkan tó máa sì láti dáadáa, tó sì ń ṣe nǹkan tó ṣe pé kíákíá òun ni yóò yòrò tán yóò tán. Ẹ múra láti welcome oríire látara akitiyan tẹ́ ti ṣe láti jọ́ mẹ́ta, ẹ̀yin tẹ́ ti invest sí nǹkan kan àbí tẹ́ ti bẹ̀rẹ̀ ọjà kan láti jọ́ pípẹ́ sẹ́yìn, ó ṣeé ṣe kí ọjà náà kí ó búrẹ́kẹ́ dáadáa lénìí, kẹ́rí ṣe dáadáa díẹ̀ lénìí, akitiyan yín níbi iṣẹ́ lọ́jọ́ tòní á bíire fún yín, á bówó fún yín, á bọ́lá fún yín lọ́jọ́ tòní, ire tó bá sì wọlé fún yín, ire tó máa mọ yín lọ́wọ́ ni lásìkò yìí. Ẹ rí dájú pé ẹ fókọ̀sì lórí bí ẹ ṣe ń náwó, ẹ má kú gìrì kówó lórí nǹkan láì jẹ́ pé ẹ verify ẹ̀ dáadáa, pàápàá ẹ má bẹ̀rẹ̀ business tuntun àbí ọjà tuntun lọ́jọ́ tòní, kò dára rárá, torí àsìkò yìí àsìkò fóòmù ni, ó ṣe ṣe kí nǹkan tẹ̀ bẹ̀rẹ̀ yẹn kó tètè jó wùrùwùrù, kó dàbí ìgbà pé ọjà mi yá kíákíá, ṣùgbọ́n láàrin bí ọ̀sẹ̀ kan ti dàbí ìgbà pé gbogbo òtúnṣe kíní kan mọ́. Ẹ kí sara dáadáa lọ́jọ́ tòní, ẹ fọgbọ́n ṣe fẹ̀lẹ̀ ṣe kéde lè lọ dáadáa, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, bá ti gbẹ̀yìn àti olólùfẹ́ yín náà dára, ire owó náà lè wọlé fún yín dáadáa lénìí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò, èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 2 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní, aago 1 ní òrùgànjọ́ sí aago 2 lórùgànjọ́ jí àkókò, èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lénìí. East dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún, opportunity náà sì lè ti bẹ̀yẹn wáyé. Ìlera ara yẹn wá jí pépé, ṣùgbọ́n ṣe é ṣe lọ́jọ́ tòní káwọn míì nù yín kí ẹ fẹ́ nìkan tó jọ mọ́ ọrùn ríro, tàbí kẹ̀ kóun gbẹ́ tètè máa gbẹ́yìn tàbí kébí tètè máa pa yín, torí ọ̀nà fún yín máa dàbí ìgbà pé ó táìsì lọ́jọ́ tòní, ó nílò kí nǹkan máa gbàbẹ̀ kọjá dáadáa. Ẹ rí dájú pé ẹ tẹ̀lé bẹ́ẹ̀ o, ẹ jẹ oúnjẹ yín ní ṣẹ́ṣẹ́ṣẹ́, kẹ má jẹ oúnjẹ àjẹkì ju bó ṣe yẹ lọ, kó má tún bá fa àìsàn díẹ̀ sí ọ̀tá yín lára tàbí indigestion. Kẹ́ kíyèsára. Oníràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20, ọjọ́ ìyọjọ́ àyọjọ́ ìdùnnú, ọjọ́ oríire báyìí lọ́jọ́ yìí jẹ́ fún yín, ọjọ́ tó ṣe é pé gbogbo nǹkan kíkan tẹ́ bá ń ṣe ọwọ́ ìrọ̀rùn báyìí la máa bọ́ sí látòwúrọ̀ títí dàṣálẹ́ gbọ̀n, ṣùgbọ́n tó bá ti ń di bí ọwọ́ nǹkan bí ọ̀sán mọ́ ìrọ̀lẹ́, possibility wà lọ́jọ́ tòní káwọn kankan tó fẹ́ strange fẹ́ ṣẹlẹ̀ sí yín, pàápàá ní inú ilé. Ó ṣe ṣe kí ìṣẹ̀lẹ̀ kan fẹ́ ṣẹlẹ̀ nínú ilé tó ṣe pé
afẹ́ rí bákan lára yín o afẹ́ àfẹ́sí mọ́dọ̀ yín tẹ́bà tí ń lé ẹlẹ́ délé kó dàbí ìgbà pé ó dàbí pé electricity iná tó mú dé ó ti bà globe jẹ́ ó ti bà kankan jẹ́ tàbí kẹ̀ kí nǹkan kan ṣẹlẹ̀ bóyá ẹ̀ ń dáná lọ́wọ́ ni kí nǹkan dédé yí dànù kó dédé fẹ́ splash síyàn lára pé alábàjá pẹ̀lẹ́ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́tún ló sì ó ṣe ṣe kó wáyé lẹ́ni tàbí kẹ́ àárín èèyàn àtẹnitẹ́jọ́ ń gbénu lé tó fẹ́ gbóná jọjọ lọ́wọ́ àṣálẹ̀ tèní kẹfẹ́ ní misunderstanding lọ́jọ́ tòní tàbí kí nǹkan kan ṣẹlẹ̀ sí wọn nínú ilé tó ṣe pé a fẹ́ kọ́yìn gbọ̀gbọ̀gbọ̀n láti bá wọn sympathize kẹ́kí sára lọ́jọ́ tòní kẹ́ ṣe prayer ìṣẹ̀lẹ̀ tó máa lágbára ju bó ṣe yẹ lọ kó má ṣẹlẹ̀ nínú ilé lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tẹ́ bá ń bọ̀ láti ibi iṣẹ́ lọ́jọ́ tòní ẹ ṣe prayer dáadáa kí Elédùmarè kó fi ìṣọ́ àtààbò ẹ̀ kó fi sọ yín dé ilé ní ayọ̀ àti àlàáfíà tẹ́ bá sì délé náà ẹ wà very careful pẹ̀lú gbogbo nǹkan tó jọ mọ́ sharp object ni àwọn igun táìsì ni àwọn nǹkan tó ṣàlè ṣe ṣe kí ó ṣèyàn léṣe ẹ rí dájú pé ẹ domi sílẹ̀ kí táìsì má yọ ní ṣubú lé ní ẹ ké sára dáadáa lọ́jọ́ tòní kẹ́ sì jìnnà sí ìbínú àbíjù tó bó ṣe ṣe kí inú yín dédé máa ru tẹ́ bá wà nílé lọ́jọ́ tòní ẹ nímọ̀ nǹkan tó ń fa inú ríru yìí bí ìgbà pé kò máa fẹ́ máa kanra bí kẹ́ máa rá àwọn nǹkan tó dàbí ìgbà pé kò tẹ́yìn lọ́rùn bóyá àwọn ọmọ ni ò gbé nǹkan kan dáadáa ni tẹ́ máa fẹ́ bínú ju bí ó ti ṣe yẹ lọ́jọ́ tòní ẹ mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní o ìdí àti túmọ̀ tó sì fi lè ní pé àsìkò tẹ́ wà yìí lọ́wọ́lọ́wọ́ báyìí látàárọ̀ débi ọwọ́ ọ̀sán ọ̀rọ̀ gbèsè ayé yín ló máa jẹ yín lógún ọ̀rọ̀ dàgbàsókè ayé yín ló máa wà lọ́kàn yín gbágbágbá bí ìgbà pé nǹkan yìí ti gbọ́dọ̀ dùn yín gbà ayé mi ti gbọ́dọ̀ dára ẹ máa plan àwọn nǹkan yín ṣùgbọ́n surprise ló máa jẹ́ tádà bí ìgbà pé ní tẹjọ́ ń gbélé ọ̀tọ̀ nìkan táwọn tó ń ṣe lọ́jọ́ tòní ẹ ké sara kẹ́ mú sùúrù lọ dáadáa iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ tẹ́ bá lọ bí iṣẹ́ lè ní ẹ máa ríre gbámú dáadáa lọ́jọ́ tòní látàrí pé creativity yín ó máa speak dáadáa lọ́jọ́ tòní ẹ̀yin gangan fúnra yín kọ́lẹ́ tí ẹ fẹ́ sọ̀rọ̀ nǹkan kí nǹkan tẹ́ ń ṣe làwọn yẹn máa admire tó sì máa jẹ́ lẹ́nu dáadáa pé lágbájá yẹn gbìyànjú lágbájá yẹn try wọ́n á máa sọ gidi gan tẹ́yìn gan fúnra yín àfetí gbọ́n pé wọ́n admire mi wọ́n ń gbóríyìn fún mi ọjọ́ tòní á lọ bó ṣe kó lọ ìyá bí kiri owó kan wọlé fún yín lè ní wọ́n á yìn jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 kù ìṣẹ́jú 10 ní àárọ̀ sí aago 8 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní aago 12 ní òru gànjọ́ sí aago 1 lóru gànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lẹ́ni náà ti dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún opportunity sì lè ti bẹ̀yẹn náà wáyé ìlera yẹn wájú pépé ṣùgbọ́n kí sára pẹ̀lú orí yín lọ́jọ́ tòní ẹ má forí gbá ẹ má ṣe àláò kí nǹkan pọ̀ lórí yín tẹ́ máa gbé sórí kó má bàa forí fọ́ lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ kí sára pẹ̀lú àwọn nǹkan tẹ́ ẹ máa jẹ ẹ gbọ́dọ̀ jẹ nǹkan tó bá ní strength ju bó ṣe yẹ lọ kó má bàa fa kí orí fífọ́ yẹn kó lágbára jù ẹ kí sára dáadáa lọ́jọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.